Congress yẹn àwọn àjọ òṣìṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ń na ìka àbùkù sí ìjọba ṣé ẹ rí kì bá dáa kó jẹ́ pé ohun tí ẹ lè parí ní tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí o nípa ẹgbẹ̀rún 5 náírà tí wọ́n ní pé wọ́n ó máa fi ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí iye wọn lọ bí 40 mílíọ̀nù lọ́rẹ̀. Bùkátà Ọlọ́run o máa rìn jìnnà níbi ìròyìn tó ṣí yẹn ìwé ìròyìn Punch bẹ̀lẹ̀ mi náà wà lọ́wọ́lọ́wọ́ àdéhùn lọ́wọ́ látàrí owó ìrànwọ́ orí epo bẹntiró tíjọba ń pèsè wọn náà ò lè dágbé mọ́ o kábà àwọn ò lè gbé mọ́sẹ̀ torí apá ti kún àwọn táǹsà bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló sọ di mímọ̀ lówùúrọ̀ tó ní. ilé ẹjọ́ ń jẹ́ kó di mímọ̀ fún àjọ EFCC pé ẹ wò ó ṣe rí nípa ti ọ̀rọ̀ alàgbà Dixon tẹ́lẹ̀ pẹ́ nípa ẹ̀fẹ́ yẹ̀ lọ́wọ́ kan ìbọn wò lórí ọ̀rọ̀ pé polongo dúkìá rẹ̀ tó ní nìyẹn ni ẹ dáwọ́ kọ́ ẹ má yọ ọmọ ilọ́mọ lẹ́nu kí ló adé Bùkátà Ọlọ́run o nínú ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tó ní mo ti látẹ̀ síta yìí gbàgàdà lọ́wọ́dé o àkórí ìròyìn kábíyèsí Ọlọ́run níbi tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà nílùú Àbújá tí wọ́n ti ń rọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fáwọn òṣìṣẹ́ ọmọ ogun létò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀gá àgbà pátápátá fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá ọwọ́ náà báyọ sí kinní yìí àní kí òpin kó dé bá ìwà jàǹdùkú ajínigbé kódà ìwà tó jẹ́ wípé ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ségesège ẹ bá ọwọ́ náà báyọ sí i kétò ààbò lè fini lọ́kànbalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá à ń sọ bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ni wọ́n rọ gíwá fáwọn òṣìṣẹ́ ọmọ ogun létò ààbò àti òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà iná àtàsíta ìwé The Punch lẹ́ẹ̀tì bá pàdé lówùúrọ̀ tòní. ibùdó tó dàbí ẹni ọ́fíìsì tí wọ́n ti ń rí sí àrùn jẹjẹrẹ tán ti ń gbógun tì lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ìjọba àpapọ̀ ti ru owó rọ̀gùnrọ̀gùn lé lórí kí ni ìdí àti ìtumọ̀ tó fi dàbí ẹni wípé wọn ò kọbi ara sí i mọ́ ẹ wo àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé tó ẹ wádìí ẹ wò kí ló lè fà á. Bùkátà Ọlọ́run o nínú àtẹ̀síta mo ti gbèrò Punch ilẹ̀ o Vanguard tún rìn wájú mi gàdàgbà ó yọ fúrí lábẹ́ aṣọ bẹ́ẹ̀ mo ti dákò ní ìròyìn tó ti sọ di mímọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń ṣe ségesège ó dàbí kùrukùru ojú ọjọ́ ni tí kò ní pẹ́ ká kúrò mọ́ ní àárín ìṣẹ́jú péréte tá ń sọ bẹ́ẹ̀ Gumi òun ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. nínú ìwé ìròyìn ló mọ̀ wá láàárọ̀ ti tòní o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé wọ́n tún dé láti ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Libya báyìí wọ́n tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún dé tuntun ọ̀ṣàrà wọ́n jẹ́ 158 ló jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè Libya báyìí. Bùkátà Ọlọ́run o mo ti gbé Punch jùlẹ̀ mo tún gbèrò yìí Vanguard jùlẹ̀ pm mo tún gbà á mú lówùúrọ̀ tó ní níbi tí àwọn gómìnà tó wà ní apá àríwá gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ṣàbẹ̀wò wọ́n máa ṣe àbẹ̀wò ìkíni ìbánikẹ́dùn síta ní sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú látàrí kíni ilé olókè gogoro olókè 21 tó dáwọ́ lulẹ̀ níbo nílùú Ìkòyí ó tó yẹ lẹ́ni táwọn bàbá kẹ́dùn fún ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lé ní 40 ìdí rèé tọ́nà ṣe tọkọ̀lé tí wá sí kò wá ṣe ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Èkó ní ọ̀sẹ̀ síta ìròyìn PM News làkórí yẹn ti gbé jáde lówùúrọ̀ tòní. ẹ wo nínú ìwé ìròyìn ló wà láàárọ̀ ti tòní níbi tá ti ń jẹ́ kó di mọ̀ pé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà yẹn House of Senate wípé wọ́n rí wípé ìgbésẹ̀ kan wà tí àwọn kan gbé látàrí pé wọ́n ń gbani síṣẹ́ nílànà pẹ̀lú ìgbésẹ̀ bòńkẹ́lẹ́ tí ó hàn sí ìjọba wọn ni ẹ̀ ń gbà yàn síṣẹ́ pẹ̀lú bòńkẹ́lẹ́ iṣẹ́ ìjọba wọn ní ẹjọ́ ẹ wádìí ọ̀rọ̀ náà. ó ń bọ̀ àwọn ọlọ́dẹ́ẹ̀dẹ́ ọlọ́dún má jùnú ráwúráwú mo tún fọ́ gbàròyìn Vanguard mu tó jáde lówùúrọ̀ tòní àní pẹ̀lú bá a ti ṣe ń bọ́ sásìkò ọyẹ́ àwọn òṣìṣẹ́ panápaná nípínlẹ̀ Enugu wọ́n ti sọ ní mọ́ ní kí ló ń jẹ́ iná níwájú omi láyé fábàdà àwọn ṣetán láti kojú ìṣẹ̀lẹ̀ ìkéyìí ìṣẹ̀lẹ̀ jàǹbá náà tó bá ṣẹ̀ láti fi rí pé ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ fún dúkìá ohun ẹ̀mí àwọn ará ìlú. ní ìgbáradì fún ètò ìdìbò tó fẹ́ wáyé ní ọdún 2023 tó kànlẹ̀kùn gbẹ̀gbẹ̀ yìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé alàgbà Sàràkí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé wò ó sàkátàpàrà báyìí la sí tán bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ikú ni ó pàgbà tá à ní bá polo lórí rẹ̀ ń bẹ́ẹ̀ ó wu àwọn náà láti díje dupò ààrẹ o. Bùkátà Ọlọ́run o kò tí fọ́gẹ́nì mọ́ wájú mo tuntun gbèsè gbèdéli post mo wo ìkábíyèsí Ọlọ́run o níbi tí gómìnà Ortom tó mà ti ṣèlérí ti ìpínlẹ̀ Benue ó ní ẹrù gbogbo tó bá gbà pátá lòun ṣetán láti fi ara jìn láti lè rí pèsè àní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party
ó padà sórí àléfà ìjọba àpapọ̀ torí pé ṣé bá ṣe máa bá a lọ rẹ̀ ọdún mẹ́rin lẹ́ti bọ́ síbẹ̀ tó ń gbogbo wá rí bó ṣe rí irọ́ o a lè lajúlẹ̀ kí tàlùbò kó wọ́ PDP ó gbọ́dọ̀ gbàjọba padà ní ọdún 2023 tá à ń sọ bẹ́ẹ̀ mi kọ́ o gómìnà ìpínlẹ̀ Benue Ortom ló ṣèlérí yẹn lówùúrọ̀ tòní. ó ń tọ́jọ́ ní iṣẹ́ fún owó ìpẹ̀pà lójọ́ kó sẹ̀rí adigunná kúpa iná lójọ́ mi alábàáwọn jẹ́ ó jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìrìn àjò ọdún 2023 ọ̀hún tó ń kànlẹ̀ kùn gbẹ̀gbẹ̀ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn náà wọ́n ṣetán báyìí o láti fi ara wọn jì fún ọ̀rọ̀ náà láti lè jẹ́ aláṣeyọrí ní pàtàkì lọ ní ìpínlẹ̀ Ẹdó wọ́n ní pé àwọn ó rí pé àwọn wà ń bẹ̀sẹ̀ láti lè gbé ìgbésẹ̀ tó yẹ pẹ̀lú gbogbo àwọn òǹdíje dupò tí wọ́n fẹ́ rìnrìn àjò ọ̀hún ní ọdún 2023. bùkátà ọlọ́run o PM News tún ṣe bẹ́ẹ̀ yọ fún nígbà tó máa di òbá yọ fún lábẹ́ ìyẹ adìyẹ màmá rẹ̀ lówùúrọ̀ tó ní níbi tó jẹ́ kó di mọ̀ wípé àwọn tó jẹ́ pé wọ́n lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Ìbàdàn Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́tọ́ nímọ̀ wípé wọ́n ti taari sílé ẹjọ́ kódà wọ́n ní ẹ̀wọ̀n tí wọ́n wọ̀n fún wọn kábíyèsí ọlọ́run wò ọ̀nà ogun débi pé àní kí wọ́n lọ jìyà ẹ̀ṣẹ̀ wọn ní ọgbà àtúnṣe kódà tó bá dẹ̀ wojú àwọn ọmọ ìyá ọmọ kéékèèké ètò bá wo ogún ọdún àtẹ́pẹ́ díẹ̀ ló fi lé kábíyèsí ọlọ́run. nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní látàrí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń jẹ́ kó ní mọ̀ pé àwọn ò mú ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà padà bọ̀ sípò síbẹ̀ àwọn kan ń sọ pé èyí tẹ́ sọ lánàá ńkọ́ kí ni ìjọba sọ tí wọ́n mú iṣẹ́ ẹ wo àṣeyèméjì lórí ọ̀rọ̀ ìjọba jàre ìjọba àpapọ̀ kọ́ ni. bùkátà lọ́rùn ìwé ìròyìn Punch ló tún gbọ́ síbi lọ́wọ́ lówùúrọ̀ yìí bẹ̀mù tí lákòrí ìròyìn gbàgàdàgbàgàdà níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti rọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ògùn ẹ wo ẹ bọ́wọ́ lu ìyànsípò tani amòfin ìyẹn tó jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn tí ó máa rí sí ètò ìgbẹ́jọ́ àgbà ìtànsọ bẹ́ẹ̀ gómìnà Abíọ́dún lóòrò àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin lówùúrọ̀ tòní ẹ bọ́wọ́ lu Ògúngbadé ẹ jẹ́ kó bọ́ sípò ọ̀hún. ìjọba àpapọ̀ máa sọ̀rọ̀ kan nínú ìwé ìròyìn The Guardian láàárọ̀ ti tòní níbi tí wọ́n ti ń jẹ́ kó ní mọ̀ pé wo àwọn ò nípa àwọn ò lágbára agbára àwọn ò ka ẹ̀mí àwọn ò gbèsè láti sọ pé bóyá àwọn fẹ́ sọ̀rọ̀ nípa owó lórí afẹ́fẹ́ ìdáná gáàsì wọ́n ní kò sí lákàtà àwọn ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ we don't have control over cooking gas láti lè sọ pé iye báyìí ní gáàsì gbọ́dọ̀ jẹ́ wọ́n ní agbára àwọn ò gbé o. àṣẹ iná wá ọpẹ́lọpẹ́ kámẹ́rà Daily Independent ni o àní ibẹ̀ gan-an lẹ́yìn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá ti sọ lówùúrọ̀ tóní mo sọ nípa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ní ọdún 6 péré lẹ́sìn lò lórí àléfà ló ń gbogbo rí bó ṣe rí láyé fábàdà àfi káwọn wá wọ̀rọ̀kọ̀ káfi ṣàdá kí ló fẹ́ fi ṣe wọ̀rọ̀ kí ni wọ̀rọ̀kọ̀ ọ̀hún àníṣe àwọn ṣetán láti túbọ̀ ní ìfarajìn láti ṣe gbogbo tó yẹ káwọn ṣe láti rí pé PDP gangan táwọn aráàlú nífẹ̀ẹ́ sí ó padà sórí àléfà lọ́dún 2023. nínú ọ̀rọ̀ ní pọ́ìntì mo tún ta kọ́ṣẹ́ sí báyìí pẹ̀lú àkọlé níbi tí wọ́n ti ń jẹ́ kó ní mọ̀ pé ní ìpínlẹ̀ Ògùn ǹjẹ́jẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ girama wọ́n fi òkò wọ́n fi fọ́ orí ọ̀gá ọlọ́pàá o kí ló fà á odidi DPO níbo ló ti ṣẹlẹ̀ àwọn iléèwé wo ẹ má yí kúrò nítùngbà. bùkátà ọlọ́run o má wà rí ìjìnà o nínú àtẹ̀síta ìwé ìròyìn Daily Independent tó ṣùgbọ́n ìwájú ló ta púpọ̀ òun ní kúrò tẹ̀ èmi náà bá ní kò sí wàhálà tó má ti rí ohun tí mo fẹ́ ń bẹ̀ ebẹ̀ lẹ́yìn tó jẹ́ ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ṣèlérí pé sẹ́ àní ìdájọ́ tó péye sẹ́ ó gbọ́dọ̀ wáyé àní lórí ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìyẹn fáfitì ìyẹn OAU ìyẹn ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fásitì ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún tó jẹ́ pé nílé ìtura tó wà ẹ̀mí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó lọ láyé bàbàdà àwọn onímọ̀ àwòrán báyìí ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ikú arákùnrin ìtànsán bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ nímọ̀ lówùúrọ̀ tòní. tó nínú ìròyìn Guardian láàárọ̀ tòní náà ń jẹ́ kó ní mímọ̀ pé òwò ṣe rí ọ̀rọ̀ ìdákúrekú orílẹ̀-èdè wa ọ̀rọ̀ ìdákúrekú iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n bá lè ṣe àtúnṣe lórí gbogbo àwọn agbẹ̀dúná jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ń lò wọ́n ní pé iná ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa á sì máa lo iná bó ti tọ́ àti bó ti yẹ àwọn kan tí wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná wọ́n ṣe lálàyé ẹ má yí kúrò nìkan ní tùǹgbà 100.9 FM. bùkátà ọlọ́run o àṣẹ bá a dógún ọdún wa pé bá a dọ́gbọ̀n oṣù wa kó kódà Nigeria Tribune ó lóun náà wóde ìfàlò kí ló dé ṣá mo náà kú níjà o ìgbà tó ti mú tí mo fẹ́ jáde níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó mà ti tẹ pẹpẹ èlò àní tírílíọ̀nù kan ó lé àti 40 náírà ó mà ti gbé ka ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pé ẹ wo ètò ìṣúná owó rèé o
fọdún 2022 láàárọ̀ òde yìí ni wọ́n bá ṣe tẹ pẹpẹ rẹ̀ ìwé ìròyìn Nigeria Tribune ẹ ti máa rí àkórí òun ṣe lójú lálálálá báyìí bí àsìyẹ orílẹ̀-èdè tó jáde lówùúrọ̀ tó. ká dé òkè náà tá a bá dé ká máa mú lọ́kọ̀ọ̀kan èjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ Kérésìmesì ọdún lẹ́ẹ̀. Gbogbo yùgbàyùgbà gbogbo pọ̀pọ̀ sísìn ọdún yìí wọlé dé. Tùngbà children Christmas fun fair. Tùngbà 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. Ẹlẹ́rìí jìnnà fún tọdún yìí tó sí la wà. Ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá la fi ṣe o. Agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú. Àwọn òṣèré onítíátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity lẹ́yìn máa bá pàdé. Owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní ayẹyẹ ìyàsọ́tọ̀ fún àwọn ìwé ìwòyí. Aṣọ ìtẹ̀dẹ́lẹ̀ ilẹ̀ nìkọ̀ọ̀kan ni kò wọ̀ wẹ́ o. Gbogbo ìwé ìṣeré ọmọdé lókun ọ̀dọ́ wa ní bíbá. Pẹ̀lú ààbò tó dájú. Inú ọgbà wa Tùngbẹ́ 100.9 FM ló ti wáyé o. Ní Tùngbẹ́ close ọ̀nẹ́fowókan estate Ìṣàgámù road Ìtàlúwẹ̀ Ìkòròdú. Ẹ má gbàgbé 30 to 26 of December ni o. Gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. Gbogbo òbí gbogbo alágbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. Ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081 08 95 06 11 tàbí 080 38 56 72 97. Tùngbẹ́ 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí. Gbogbo ìgbádùn ni o, ọdún ayọ̀ la ó máa ṣe. àrèjẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ o. It's Christmas again. Another exciting time of the year. Time for fun. Time for merriment. Time for enjoyment. Time for celebration. Join Tungba 100.9 FM as we present Tungba Christmas Fun Fair 2021. It's going to be a whole new experience with music, Bomba gifts, swinging, face painting, games, and many more. The gate fee is 1,500 naira only. At Tungba Event Center, Tungba Close on Norfolk Estate, off Ishagamu Road, Italuwo, Ikorodu. The time is 10 a.m. prompt. Starting from 13th to 26th of December. On the 23rd of December is a Wewoi Day, a day to celebrate and represent our culture. On the D-Day, which is 25th and 26th of December, Saturday and Sunday, the grand finale. Tickets is 1,500 naira for children, while adults 1,000 naira only. Tungba Christmas Fun Fair 2021. It promises to be exciting. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. ìjìnlẹ̀ ní ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kàn ní Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa tó wọlé mi àkànní o ìrìnàjò ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ o láti inú ìwé ìròyìn The Guardian tí mo gbámú láàárọ̀ ti tòní níbi táwọn àgbà òjọ̀gbọ́n nílà káyì ti ń jẹ́ kó rí mímọ̀ wípé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ mọ̀ láàlá o bẹ́ẹ̀ sì rí ọmọ gbàgbé Yorùbá tún sọ̀rọ̀ kan o wọ́n ní pé
àgbà oníwà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ wọ́n tún fi lé wọ́n ní pé a kì í ṣe òòṣà lódò kí làbẹ̀làbẹ̀ ó máa mọ̀ o ló fa sábà bí àṣàmọ̀ ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ní ètí ẹ pé mò ń pè lédè láti fi ṣe gbèlẹ́yìn ìròyìn tí mo fẹ́ kà yìí o nípa bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe ń jẹ́ kó di mímọ̀ pé wò ó lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ ìdáná gáàsì tó jẹ́ wípé ó ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lásìkò yìí tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé bí owó rẹ̀ ṣe ń lọ sókè wọ́n ní pé àwọn ò mọ nǹkan kan nípa rẹ̀ o àti pé àwọn ò ní agbára láti lè sọ pé iye báyìí ni wọ́n gbọ́dọ̀ lè ta afẹ́fẹ́ ìdáná gáàsì lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lákúnlẹ̀ tá yàn pín iṣẹ́ afẹ́rẹ́gúnnugún lókèpẹ̀ àti afẹ́rẹ́gúnnugún ó yàtọ̀ síta wòdì òkè wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ọ́fíìsì tàwọn ó yàtọ̀ síbi tí ọ̀rọ̀ epo petro wà wípé àwọn ò lágbára lórí àwọn alágbàtà epo petro àwọn ò ní agbára lórí àwọn alákòóso ọjà àgbáńláyé wípé àwọn ni wọ́n pinnu lórí ọ̀rọ̀ iye tí wọ́n fẹ́ máa ta afẹ́fẹ́ ìdáná gáàsì ní ètò jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ń kẹ́tù ní ooru nípa rẹ̀ pé ó dàbí ẹni pé ó ti wọ́n jù lórílẹ̀‐èdè wọ́n ní pé àwọn náà ń gbìyànjú lórí bí ó ṣe lè tiẹ̀ ti wálẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ènìyàn ṣe ń pariwo lọ́tún lọ́sì wípé afẹ́fẹ́ ìdáná gáàsì yìí ó dàbí ẹni pé ó ń ro àwọn lára ní rírà lásìkò yìí wọ́n ní pé kì í ṣe pé ní tó dùn mọ́ àwọn náà nínú o wọ́n ní ṣùgbọ́n àwọn alákòóso àti wọ́n ń rí sí ọjà afẹ́fẹ́ ìdáná gáàsì ní àgbáńláyé àwọn ni wọ́n ń rí sí ọ̀rọ̀ pé tó iye tí àwọn fẹ́ máa tààrẹ o torí náà nǹkan kì í ṣe pé bóyá ọ̀dọ̀ àwọn ló ti wá o ẹ wo nípa ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ó ṣẹlẹ̀ ní agbègbè Bayelsa ní kò pẹ́ yìí ìyẹn agbègbè nẹ́mbà tó jẹ́ pé nípa bí afẹ́fẹ́ ìdáná gáàsì bó ṣe ṣọṣẹ́ jẹjẹ́ mọ̀ pé ààrẹ Muhammadu Buhari wọ́n pe ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo petro ní ìpínlẹ̀ ìyẹn alàgbà Silva wípé kó lọ rẹ̀ ṣe ìwádìí nípa gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ nípa rẹ̀ àti tó ṣẹ̀ nípa ọ̀rọ̀ lásìgbò tó ṣẹ̀ ní agbègbè Bayelsa pẹ̀lú àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n lè lò gẹ́gẹ́ bí àmọ̀ràn tí ó ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ ìdáná gáàsì tí ó fi jẹ́ pé yóò tu tolórí tẹlẹ́mù tó bá ti joyè yóò tù wọ́n lára yóò sì jẹ́ ohun ìrọ̀rùn ní rírà fún gbogbo àwọn mẹ̀kúnnù Ọlọ́run ẹ wo inú ìwé ìròyìn The Guardian ló wà láàárọ̀ tìtò ní o Ọláyẹmí Àkànní fada. káàtà dọ́nu o ìwé ìròyìn Punch mo ti máa múra jẹun pọ̀ lówùúrọ̀ tó ní níbi tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin àgbà nílùú Àbújá tí wọ́n ti rọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa ọ̀gágun àgbà Farouk Yahaya àti ẹni tó jẹ́ gíwá fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa Usman Alkali ó mà ti sọ di mímọ̀ wọ́n ṣàlàyé fáwọn méjèèjì ẹ̀sà ẹ bá wọ́n bọ̀rọ̀ kò fi ṣàdá ẹ tètè lórí ìkọlù àwọn oníwà jàǹdùkú àwọn ajínigbé tó jẹ́ pé wọ́n kó lọ àwọn arìnrìn àjò lójú ọ̀nà Àbújá sí Kaduna ojú ọ̀nà márosẹ̀ wọn ni ibẹ̀ lọ́ba ti ṣọṣẹ́ jù lásìkò yìí kódà kí wọ́n ṣojú ọ̀nà nìkan àwọn ọ̀nà tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọn náà oníwà ìbàjẹ́ ìyàwó ajínigbé wọn ní gbogbo ẹ̀ ló yàn láàyò láti máa fi ṣiṣẹ́ láabi ẹ̀yin òṣìṣẹ́ ọlọ́pàá ẹ̀ tètè bá jígìrì tí àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn láti lè rí pé bá wa kojú ẹ̀ kíto ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tó fi léde àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ó wá pa láṣẹ fún gbogbo àwọn ìgbìmọ̀ tó rí sọ̀rọ̀ ètò ààbò yẹn nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ẹni ẹ̀ wo ẹ tètè ṣe àgbékalẹ̀ bó jẹ́ lóṣooṣù ẹ máa gbọ́ bí ṣe ń lọ sí ẹ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò àbòjọ ẹbìrì ohun tó kàn láti ṣe ẹ wo káàdìrètì wọ́nà àbáyọ sí ìdojúkọ lórí ètò ààbò tó ń ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ tó fi léde nìyẹn nínú ọ̀rọ̀ tí lára ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tó ṣe agbátẹrù rẹ̀ tó ṣe àgbékalẹ̀ rẹ̀ mo sọ nípa Mohammed Nalaraba tó ṣe àgbékalẹ̀ rẹ̀ ó sọ wípé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn onílù láti ti gbé ìgbésẹ̀ nínú ìlànà ìṣẹ̀ṣà lójú láti lè wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wà lábẹ́ ààbò ètò ààbò èyí tó gbópọn ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àlàyé ó ní báwọn ti gbọ́ròyìn ó ní pẹ̀lú bá ti ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ oníwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ tó ó ní kàkóso lára bí ọ̀gẹ̀dẹ̀ wọ́n ní ṣe ló tún lé kókókókó sí wọ́n fi kún ọ̀rọ̀ tó fi léde wọ́n ṣe àlàyé wọ́n ní àwọn ti gbọ́ròyìn wípé àwọn oníwà jàǹdùkú àwọn ọ̀daràn ọ̀hún wọ́n tún kóra àwọn ọjọ́ sápá àbí kan tó pè ní Rìjánà ó ń tẹ́ bá sì wo Rìjánà sì rí kò dàbí Sàǹfàrà ó tó inú gbó Sàǹfàrà wọ́n ní abúlé kéréje ibẹ̀ ní Rìjánà wọ́n ní ó ń tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tá a bá wò tá a bá tètè gbé gbèsè táwọn oníwà láàbì tó bẹ̀ sí ní ṣọṣẹ́ wọ́n nígbà mélòó wọ́n máa kúrò bẹ́ẹ̀ ó di súlẹ̀ já nìyẹn láti súlẹ̀ jọ dàbí yéé orí ìyá wọn o odidi olóòlù orílẹ̀-èdè Nàìjíríà kí bá a ṣe lajúlẹ̀ rè ẹ tètè bá a gbé gbèsè èyí òṣìṣẹ́ ọmọ ẹ̀yìn ìdẹ́jẹ́ ọ̀gá àgbà pápátá fẹ́ ìṣẹ́ ọmọ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀gá àgbà pápátá fún ìṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹ tètè ẹ bá wọn kò fi ṣàdá ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o kó tó di wípé kíní odò tápò kà ẹ gbé gbèsè kíá láti kojú wọn ọ lágbára tó yìn torí pé kíní ẹ tó bẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ jọ agbára lé yìí o lóòrò ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá gbé gbèsè ní kíákíá láwọn sọ bẹ́ẹ̀ lára ọmọlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin nílùú Àbújá Mohammed
ló sọ di mímọ̀ lówùúrọ̀ tó ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sùn àtẹ̀síta ìròyìn Punch ló jáde lówùúrọ̀ tó ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yẹn níbẹ̀ ló ti bá pàdé yìí. tó wọlé mi ẹ̀kànnì nínú ìròyìn ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní ni o níbi tí àwọn àgbà ọ̀jọ̀gbọ́n nílàkàyè ti ń jẹ́ kó ní mímọ̀ pé ewo ó ń bọ̀ àwọn ládélé igi gogoro mẹ́gun mi lójú ńkọ́ òkè láti lọ Yorùbá ló sọ bẹ́ẹ̀ ngòkè mọ̀kọ́ o jẹ́jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo tá a mọ̀ sí subsidy ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pàrókò ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbáradì fún ọdún ìrìnàjò ọdún 2022 tó jẹ́ pé ó ń bọ̀ níwájú lórí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pinnu lọ́kàn wọn pé tí ó bá fi lè di ọdún 2022 tó bá ti ń di oṣù kejì owó ìrànwọ́ epo tí ó jẹ́ pé ó ti ń ṣèrànlọ́wọ́ fún àwọn mẹ̀kúnnù ọlọ́run tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ó gbọ́n yọ kúrò wọ́n wá ní kí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kọ́ máa gbáradì pé owó tó dàbí ẹni pé à ń ná lórí ọ̀rọ̀ elépo dé ní àárín ọdún kan tí a mọ̀ sí oṣù 12 wọ́n ní ká má tanra wa jẹ ká má fi dúdú pé funfun ra wa yóò mọ̀ lé ní tírílíọ̀nù 6 náírà 732 trillion naira ní owó tó dàbí ẹni pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ fi ra epo petro lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí tí wọ́n sọ láàrin ọdún kan wọ́n ní níwọ̀n ìgbà tí wọ́n bá ti yọ owó ìrànwọ́ epo kúrò ní oṣù kejì pé kò sí ṣe kò sáì ṣe owó rọ̀gùnrọ̀gùn báyìí láàmú fi ra epo ní orílẹ̀-èdè Nàìjíríà èyí ń jẹ́ wọ́n jẹ́ kẹ́lẹ́ kó di mímọ̀ ní àná òde yìí níbi tí ńlọ́gán tí wọ́n sọ̀rọ̀ yìí ó náà ní àwọn àjọ òṣìṣẹ́ tàmí sí Nigerian Labour Congress ni wọ́n dìde sí ọ̀rọ̀ náà pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ dábàá ń fi ẹnu ara rẹ̀ kọrin tí ò bá dùn ṣèbí yóò mọ fẹ́ tí ara rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ dábàá ń lù táwọn ará yóò jó sí ẹ̀ ti mọ̀ pé àbùkù ń bọ̀ nù wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí kódà kò lè ṣèlú láǹfààní wọ́n ní pé ẹsẹ̀ tiẹ̀ rí owó tẹ̀ sọ pé ẹ fẹ́ fi dípò ọ̀wọ́n gógó epo táwọn ènìyàn ó mọ̀ ń rà tẹ́ni ẹ fẹ́ mọ̀ fi ṣe ìtura tẹ́ ẹ fẹ́ fi igun dígun wípé ẹgbẹ̀rún 5 náírà tẹ́ mọ̀ ẹ ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ fi ṣọ̀run àjìjà wípé àwọn ènìyàn tí wọ́n ń lọ bí 40 mílíọ̀nù pé ẹ mọ̀ fi ta wọ́n lọ́rẹ lóṣooṣù wọ́n ní pé ẹ yọ kó ẹ gbàgbé nípa ẹ jẹ́ àrẹ́pọ̀ rà nírọ̀rùn ẹ mọ̀ gba Sunday lọ́wọ́ wa ẹ mọ̀ gba Saturday lọ́wọ́ wa kẹ́ gbé Sunday lọ́wọ́ ẹ mọ̀ fi dúdú pé funfun wa nítorí tọ́lọ́ abẹ́yìn ni o ẹ di palliative fún yín tẹ́ fẹ́ mọ fẹ́ mọ ilẹ̀ Nàìjíríà ẹ dì í mú kẹ́ wá sọ pé ẹ fẹ́ mọ tó ẹgbẹ̀rún 5 náírà ẹ fẹ́ fi gba nǹkan bàǹtàbàǹtà lọ́wọ́ wa ẹ wò ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí o bí àwọn àjọ òṣìṣẹ́ ṣe ń sọ̀rọ̀ yìí bákan náà ni àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ìyẹn House of Senate ni wọ́n sọ pé ìjọba àpapọ̀ ẹ wò ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò tà létí kò tà lọ́kàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó gbégbóná pẹ̀lú yín nítorí pé gbogbo tẹ́ ń gbà lérò yìí kó dogun lórí tẹ́ ń kọ yìí o bí ó dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀ nílùú tẹ́ ń lù wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò lè bá yín jó sí o ẹ̀yin ni wọ́n padà kọ́ sí yín bọ́rọ̀ ìbá délẹ̀ tán o ká má tanra wa jẹ ẹ wo inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ibẹ̀ ló wà Ọláyẹmí Àkànní kàwé. bùkátà ọlọ́run o mi ò ṣetán láti mú Punch tó gbé dání yan ìwé ìròyìn fẹ́ǹtà ló bọ́ sí mi lọ́wọ́ lówùúrọ̀ tòní níbi tí Sheikh Dókítà Ahmad Abubakar Mahmudu mo sọ nípa Gumi ó mà ti sọ di mímọ̀ ó ní ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà tó fẹ́ dàbẹ́ ni pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò fẹ́ níbi gbẹ́sẹ̀ sí mọ́ látàrí ètò ààbò tó ń ṣe ségesège níyà ó dàbí kùrukùru lójú ọjọ́ ni ó ní ká tó ṣẹ́jú pẹ́ ó ní gbogbo àti òwúrọ̀ ó ní láìpẹ́ láìjìnà gbogbo ẹ̀ máa tó dọ̀rọ̀ ìtàn lórílẹ̀‐èdè Nàìjíríà Gumi ó sọ ìdí mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde ní ìlú ní Lọ́kọ́jà tí í ṣe olú ìpínlẹ̀ Kogi lánàá òde yìí lẹ́yìn ìgbà tó lọ ṣe àbẹ̀wò sínú igbó ńlá kan tó wà ní agbègbè ìyẹn River Niger ní àná òde yìí níbẹ̀ nìyẹn tó jẹ́ agbẹnusọ fún ìyẹn Gumi yìí Musa Tukọ̀ Mamu tó ti sọ̀rọ̀ èdè mímọ́ nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n ṣe àlàyé wọn ní inú ìrìn àjò òun tó jẹ́ pé wọ́n rìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera lẹ́yìn tí ó rìn ìrìn àjò òun pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n ṣe tọ́mọ́ ti farajìn pẹ̀lú òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ ètò ìlera tó ní wọ́n gbé ọkọ̀ tó jẹ́ pé wọ́n kún fún ohun èròjà iṣẹ́ ètò ìlera lọ́dọ̀kọ̀tọ̀ kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ pẹ̀lú oògùn tó jẹ́ pé owó rẹ̀ tó 20 mílíọ̀nù náírà ló sọ pé nígbà tí wọ́n rìnrìn àjò yìí gbogbo lọ́lọ́ wọn ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ibùdó kan tó jẹ́ pé wọ́n pèsè fún ibùjẹ ẹran tó pè ní Zubaru settlement tó wà ní inú igbó kan ní igbó ńlá kan tó wà ní ìpínlẹ̀ Kogi ó nígbà tí wọ́n ṣe àbẹ̀wò lọ síbẹ̀ látàrí àwọn ọkọ̀ òjọ̀kan ìpèníjà táwọn ọ̀dẹ̀dọ̀rọ̀ adẹ́rọ̀jẹ̀ tí wọ́n ti kojú ní apá gúúsù oòrùn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé ẹ wo ẹ fẹ́ gbègbè wọn sílẹ̀ wọ́n ní ogún àtúndà tó dáre o láti lọ sí inú igbó láti lọ pèsè ibùjẹ ẹran ó nígbà tó ṣàbẹ̀wò lọ síbẹ̀ ìyẹn tó wà ní tí wọ́n pèsè sílẹ̀ yìí nígbà tó ti ṣàlàyé ọ̀rọ̀ ìdí mímọ́ ni ẹ wo nítorí òun o nígbà tó dé lágbèsè bá fi ọ̀rọ̀ léde gẹ́gẹ́ bí ìrìn àjò tẹ́ tí Gumi tó ṣẹ̀ṣẹ̀ rìn ìyẹn ṣéèkì ó ló sọ ó fi dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kurukuru lásán ni ètò ọ̀rọ̀ ààbò tó ṣe ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà láìpẹ́ láì jìnnà sí pé kí náà sì pòórá fẹ́ẹ́
ó ní ẹ lọ mọ́kànbalẹ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kò ní pẹ́ kó lè jìnnà mọ́ tí ó fẹsẹ̀ múlẹ̀ gómìnà o ló sọ di mímọ̀ lówùúrọ̀ ọ̀tún ẹ fẹ́ rí àbí ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ ọ̀tún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló fi dèkalẹ̀ sí bí ọmọ ọdún. tó ọ̀rẹ́ mi kàn ní o ẹ̀jọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀sán mo tún ti ta akọ́ṣẹ́ mo tara ṣàṣà báyìí mo tún gbéra ó di inú ìròyìn Vanguard láàárọ̀ ti tòní o ibo ni mo ń lọ orílẹ̀-èdè nàìjíríà náà ni mo fìdí kalẹ̀ sí ń bẹ́ o ǹjẹ́ kí ló tó ń ṣẹlẹ̀ ń bẹ́ ibi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé àjò lè dùn kó dàbí ilé ẹni nílé ẹni ká má tanra wa jẹ ọmọ ẹni òkú ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì nàìjíríà náà nàìjíríà máa jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé wọ́n jẹ́ kó di mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ wípé wọ́n ti lọ sí orílẹ̀-èdè Libya ní wọ́n wá ọrọ̀ ajé lọ tí wọ́n ti pẹ̀lú èròǹgbà wípé ọ̀hún ó sàn wọ́n àjò ó dùn dáadáa tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n bá pàdé tọkùnrin tóbìnrin wọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyà pẹ̀lú ebi apápálàdọ̀ tó jẹ́ wípé wọ́n fi ojú wọn rí màbò lọ́hùn tó jẹ́ pé oníkálukú wá bẹ̀rẹ̀ sí ń ronú nípa bí ó ṣe padà wá sí orílẹ̀-èdè nàìjíríà tán bẹ̀rẹ̀ sí ń wojú Olódùmarè tó pẹ̀lú àánú àti àtìlẹ́yìn Elédùà ọlọ́run ọba mi padà sílẹ̀kùn àánú fún wọn o lọ́gán tí wọ́n lórí ọ̀fẹ́ àti àǹfààní gẹ́gẹ́ bí ohun tí àwọn àjọ NEMA ìyẹn National Emergency Management Agency tí wọ́n sọ lánàá òde yìí wípé pẹ̀lú àtìlẹ́yìn àwọn àjọ kan lágbàńlá yìí tí wọ́n pè ní International Organization for Migration ti jẹ́ pé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ti pinnu báyìí pé tó àwọn ṣetán láti padà wá sí orílẹ̀-èdè nàìjíríà o kẹnu kan láì dẹ́nà pẹ́nu wọ́n jẹ́ kó di mọ̀ pé ní ìrọ̀lẹ́ àná ní nǹkan bíi aago 6:13 òun gan ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún tó jẹ́ wípé wọ́n ti pinnu àti máa bọ̀ padà nílé láti orílẹ̀-èdè Libya ni wọ́n dé ní bàálù wọn ló balẹ̀ bàgẹ̀bàgẹ̀ sí Muritala International Airport ní ìlú Ìkẹjà o gẹ́gẹ́ bí àlàyé tó ń bẹ́nu ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní 158 ní àwọn orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún tí wọ́n balẹ̀ nígbà tí wọ́n fẹsẹ̀ balẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà inú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ kí hallelujah pé nàìjíríà this is you ìwọ tó lé mi kó ni mo tún padà sí i nítorí pé àjò òun ò sàn fún ọ̀pọ̀lọpọ̀ àjò òun ò jámọ́ nǹkan ọ̀pọ̀ lọ́bẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ dọ̀hún òun ti lé lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀pọ̀ ti balẹ̀ sórílẹ̀-èdè Libya tán kó tó mọ̀ pé inú agijù lòún wà àjò tí wọ́n rò pé àwọn rè tí àwọn kan lọ tí wọ́n lọ ṣe rere ní ibi tí wọ́n lọ tí àwọn náà rò pé káwọn gbéra ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ padà dé orílẹ̀-èdè Libya ó bú sẹ́kún ni ká má tanra wa jẹ inú ọ̀pọ̀lọpọ̀ wọn dùn tó ọlọ́run bá mi bá wọn ṣe o àwọn padà sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ àtàlàáfíà tó ọlọ́run má jẹ́ káwọn tún rí àdójúkọ tí ó gbé àwọn padà sí orílẹ̀-èdè Libya mọ́ o inú wọlé Vanguard ní ìròyìn wà láàárọ̀ ti tòní. Abájọ ló ń kọrin ilé. Mọ́ndélé mi o yeyeyeyele mọ́ndélé mi o. àjò lè dàbí lẹ́jàre wo ẹni sọ lẹ́nu àpò ìyá ló gbé kọ́ ohun tó mọ̀ jẹ́ mo gbé dé yòó. díẹ̀ lọ sínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní níbẹ̀ ni mo ti rí ìròyìn ọ̀hún níbi táwọn òṣìṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Enugu láàánú òde yìí wọ́n mà ti fi ṣèdánilójú rẹ̀ fún tani fún àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Enugu wọ́n mà ti sọ di mímọ̀ wọ́n ní ẹ wò látàrí àwọn ohun èlò lọ́lọ́kọ̀ òjọ̀ kan tí ìjọba ìpínlẹ̀ Enugu ìyẹn Ifeanyi Ugwuanyi tó jẹ́ pé ó ti pèsè ìyẹn tí ìṣèjọba tó ti pèsè fún àwọn wọn náà àwọn ti ṣetán láti kojú ìṣẹ̀lẹ̀ ìkéyìí iná èéfì àbí ohun tó ṣe jẹ́ iná gan tó yẹ kó lè jẹ́ bí ìjàmbá ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti kojú rẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún látàrí àwọn ohun èlò lọ́lọ́kọ̀ òjọ̀ kan tí ìṣèjọba tó wà lórí àléfà ní ìpínlẹ̀ ọ̀hún tó ti pèsè fún àwọn tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fáwọn òṣìṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Enugu mo sọ nípa onímọ̀-ẹ̀rọ Okudiri Hoha òun ló sọ̀rọ̀ di mímọ̀ pẹ̀lú ṣe ìdánilójú rẹ̀ wípé ẹ wo lórí ọ̀rọ̀ ètò ọ̀bẹ lọ́mọkànbalẹ̀ o níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tó jẹ́ pé ó ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ panápaná níbẹ̀ ló ti sọ̀rọ̀ di mímọ̀ ó ní ẹ wo iyán ti di àtúgùn ọ̀bẹ ti di àtúnṣe o ó ní torí pé tẹ bá ń wo ó ní àti ń bọ́ sásìkò ọyẹ́ ti ń dé báyìí kò lè sóhun tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ kàn wà ní ìgbáradì ó nu tí ìdánilẹ́kọ̀ọ́ tó wà lé lórí nìyẹn o a gbọ́dọ̀ wà ní ìgbáradì ìdánilẹ́kọ̀ọ́ tó pé ó wáyé ní ìjọba ìbílẹ̀ Izi Uzo tó wà ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ ló ti ṣe aṣojú ọ̀rọ̀ pé ẹ wo gbogbo èròjà tá a nílò pátápátá táwọn ti kọ́ síwájú ìyẹn ìṣèjọba tó wà lórí àlẹ́ ọdún mẹ́gbẹ̀rẹ̀ tó wá pèsè o ìyẹn wá sọ fún mi ohun tó fẹ́ wá ṣe okùnfà ìdíwọ́ fún yín tẹ́ máa fi sọ pé ẹ ṣetán láti ṣe ẹ̀ kojú òṣùwọ̀n láti lè kojú èyíkéyìí ìṣẹ̀lẹ̀ iná tó lè pa ìṣẹ̀lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti fi dáàbò bo ẹ̀mí òun dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún onímọ̀ ẹ̀rọ wa ó wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde ó ní ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò túbọ̀ máa tẹ̀síwájú ní o látàrí èròǹgbà àti ìpinnu tí ìṣèjọba tó wà lórí àléfà ìpínlẹ̀ ọ̀hún ní láti lè rí pé ètò ààbò ní pàtàkì jùlọ ìṣẹ̀lẹ̀ iná tó lè run dúkìá tàbí fẹ̀mí ìyọ̀ṣòfò kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà ó ní kò wá dáadáa àwọn nìkan o ó ní àwọn tó wá kó àwọn tó jẹ́ alẹ́nu lọ́nà lọ́lọ́kan òjọ̀kan àti gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ní gbogbo apá pátá làwọn tó fọwọ́ wọ̀ láti lè rí pèsè àwọn pèsè
ṣètò ààbò tó lọ́rìn fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ó ní kò tó tọ́ síbẹ̀ àwọn tó jẹ́ adarí ìlú àwọn tó jẹ́ olórí ẹ̀sìn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ó ní gbọ̀n wọn lẹ́nu lọ́rọ̀ ìpẹ́pẹ́ta làwọn jọ ń kọ́ wọ́n rìn làwọn jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí pẹ́sẹ̀ ètò ìpolongo ìlanilọ́yẹ̀ ó ń lọ lóòrèkóòrè fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti rí pẹ́sẹ̀ ètò ààbò tó gbópọn ó wà fún wọn lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà pàjáwìrì tí kò bá ṣẹlẹ̀ àti láti lè dènà rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀nà ẹ̀wọ̀ lóòótọ́ o ọyẹ́ lè máa súnmọ́ o àsìkò ọyẹ́ la ti ń bọ́ sí yìí ṣùgbọ́n nípa ìṣẹ̀lẹ̀ náà kan èfífẹ́ rúbì kan má ṣe jáde lè wẹ̀ níwájú ta ni kì í ṣe níwájú àwọn òṣìṣẹ́ panápaná wọ́n ṣe tán láti kojú rẹ̀ ìròyìn pọ̀ fẹ́ ó kẹnu ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ náà fẹ́ rí àtẹ̀síta yìí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ọ̀hún níbẹ̀ ló fìdí kalẹ̀ sí ibi ìyá odó lówùúrọ̀ tòní. tó ọlẹ́mi àkànní ìrìnàjò tẹ̀síwájú àníwò ìròyìn The Punch tó wà níwájú mi náà ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú láàárọ̀ ti tòní o àwọn àgbà ọ̀jọ̀gbọ́n nílà ká jẹ́ kó dímọ̀ pé agbẹ́jọ́ nìkan dá agbóṣìkà ni àṣọdá lóòótọ́ àti lódodo bíbélì ṣe sọ pé wádìí ohun gbogbo dájúdájú kò sì di tí ṣe òdodo rẹ̀ mọ́ o à ń pariwo lọ́tún lọ́sì pé kò síṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ǹjẹ́jẹ́ mọ̀ pé ká má tanra wa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ló ń rí iṣẹ́ o kódà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ sátidé Sunday gan wọn máa fún yàn iṣẹ́ o àwọn kan ráǹfààní àwọn kan sì rèé àwọn kan tó ní qualification lọ́wọ́ tí wọ́n ní ọpọlọ tán lè fi ṣiṣẹ́ òun ọ̀ láǹfààní àti rí iṣẹ́ òun kí ló fa sábàbí ẹ̀ ẹ wo wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ẹ̀yẹn àgbà House of Senate lánàá òde yìí níbi tí ó jẹ́ pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n tún tọ́sọ́kè wọ́n fojú gbà á látàrí àwọn ìwà àkótọ́ tó jẹ́ pé àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n wà ní ẹ̀ka ìjọba kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ìtú tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń pa tí wọ́n fi ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pa tí wọ́n fi Nigerian graduate tí wọ́n fi wọn pa bí wọ́n ṣe fi ojú àwọn akẹ́kọ̀ọ́ gboyè bí wọ́n ṣe fojú wọn gbolẹ̀ láì fún àwọn tó yẹ kí wọ́n fún ní iṣẹ́ tó yẹ pé àwọn tí ò tọ́ àwọn ẹbí wọn ìbátan wọn girlfriend wọn ni wọ́n fún ní iṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ni wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ń ló jẹyọ nínú nílé ìgbìmọ̀ aṣòfin nínú ìpàdé tó wáyé lánàá òde ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn ìgbìmọ̀ kan ìyẹn Senate Committee on Federal Character Commission and Intergovernmental Affairs ẹ̀mọ́ ń sọ nípa Senator Danjuma La pẹ̀lú àwọn ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn alẹ́nulọ́rọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Senate wọ́n sọ̀rọ̀ lánàá òde wọ́n fakùn mọ́ òkun yọ o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé tó àwọn ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ sí máa gbé gbóná o látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n wà ní ẹ̀ka òjẹ̀ka iṣẹ́ ìjọba kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń gba àwọn ènìyàn sílé ní gbòǹkẹ́lẹ́ láì tiẹ̀ jẹ́ kó hàn sí àwọn tó yẹ kó hàn sí tó jẹ́ pé wọ́n á kàn déédéé máa gbàyàn síṣẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ròdán owó oṣù wọn máa lọ bẹ́ẹ̀ tí wọ́n máa ja àti àwọn ìgbésẹ̀ míì tó jẹ́ pé àjọ̀nú òṣìṣẹ́ ni ó kàn wà lẹ́nu iṣẹ́ tí owó sì máa lọ sápò àwọn ọ̀gá wọn wọ̀nyí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ń jẹ́ kó di mọ̀ pé tó ó ń tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà àti pé wọn ò fẹ́rúfẹ́ ìwà pálapàla bẹ́ẹ̀ mọ́ láwùjọ wa o èyí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ó bí wọn nínú wípé kí ló dé tẹ́ fi ń dárú aṣọ bẹ́ẹ̀ ṣòro kí ló dé gan tẹ́ fi ń ta àìpo sáàlà táwọn wọ̀ sọ́rùn kí ló dé gan tẹ́ fẹ́ ń fáwọn ní súná burú lójú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé gbogbo àwọn ìṣẹ̀dá tó yẹ kí iṣẹ́ ó tọ́ sí tẹ́ fún wọn ní iṣẹ́ wọ̀nyí ẹ mú wa kéde ẹ mọ̀ pariwo pé kò síṣẹ́ wọ́n ti gbé ẹ́ńbágò lé iṣẹ́ tó àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wá béèrè kan pé láti àkókò ilẹ̀ gbogbo àyín lọ́gàálọ́gàá lẹ́ka òjọ̀ka iṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń sọ pé ní ẹ̀ka ọ̀dọ́ yín wọn gbà yàn síṣẹ́ wọ́n ní pé ìwé tí wọ́n kọ tó jẹ́ ojúlówó ìwé tí ìjọba bọwọ́ lù pé tó lọ́wọ́ yẹ mọ́ gbà yàn síṣẹ́ wọ́n náà wọ́n fẹ́ rí ẹ mú jáde ẹ profile ẹ o ṣé ẹ rí ẹ bá mú jáde gbogbo ẹ̀yin ẹ̀ka tẹ́ ń sọ pé bóyá wọn gbà yàn síṣẹ́ lásìkò tí ẹ̀ka gbà yàn síṣẹ́ tó jẹ́ pé ọgbọ́n ẹ̀ ń ròdán tẹ́ kàn ń mú àwọn ènìyàn tí yín wọ iṣẹ́ bó ṣe wù yín wọ́n ní pé gbogbo ìwé tí wọ́n kọ táwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin fi ọwọ́ sí táwọn aláṣẹ tó tọ́ láti fi ọwọ́ sí pé tó lásìkò yìí ẹ̀ńbágò wà lórí kò síṣẹ́ o wọ́n ní gbogbo ẹ̀yà ẹ̀ mọ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀rí tí kì í bá ṣe pé ẹ kàn fẹ́ fún àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin ní súná bú àwọn ọmọdé náà máa sọ pé wọ́n ń pàpàkùn owó l'Àbújá wọ́n ń pàpàkùn owó wọ́n ní ẹ̀yin gan ẹ̀ ń dárúgúdù lẹ́ láàrin ìlú ẹ̀ fáwọn lọ́rọ̀ sọ inú bí wọ́n pọ̀ inú wẹ̀rẹ̀ Punch nìròyìn wà láàárọ̀ tòní ọlámi àkànní. bùkátà ọlọ́run o lẹ́nu pòsípà náà máa ti dé ìgbòyà wọ́n ní káàbọ̀ ìpínlẹ̀ Benue ló gbé mi lọ o lọ́dọ̀ gómìnà gangan ni ìyẹn Samuel Ortom níbi tí Samuel Ortom ti sọ di mímọ̀ pé ohun tó bá máa gbà ló máa fún o òun ṣe tọ́sẹ̀ láti farajì kódà gbogbo ohun tó ń bá ní láti fi ṣàtìlẹ́yìn láti rí i pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó gba ìṣèjọba rẹ̀ padà ní ọdún 2023 láti máa tukọ̀ ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo àwọn ṣe tán o láti fún gómìnà sọ̀rọ̀ ìdímọ̀ lánàá òde ìyẹn ní nílùú Àbújá níbi ìpàdé ẹ̀yẹ àpérò kan tó ń ṣe pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tọ́pọ̀ àkórí rẹ̀ ní àkókò tó ẹja gbórílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ ẹja jọ ṣàgbérò orílẹ̀-èdè Nàìjíríà ìpàdé tó wáyé ní ibùdó àpérò kan tó wà nílùú Àbújá níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ ní mímọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú PDP agbọ́dọ̀ lè so òtítọ́ àṣemáde bá ní rìn lẹ́nu lè so òkúdó rọrọ̀ ó ní ẹ̀wò ẹja jọ ṣiṣẹ́ papọ̀ ẹja jọ kọ̀wọ́ ní àárín ìpọ́njọ́ òun jẹjọ níyà àti wípé tábà
bá ṣe alóṣùṣù ọwọ́ wọ́n ní kò sóhun tó lè kò sóhun tó ní pé kí ni àwọn orílẹ̀-èdè nàìjíríà wọ́n nígbàgbọ́ náà wọ́n dẹ̀ mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ìyẹn PDP wọ́n ní òun ló lè ṣe torí pé kí ni ibi tí ọkọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ pé wọ́n wà lórí ànífà tó ń mú àwọn ọlọ́yìn wọ́n ní àyà ọkọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kò sí ẹ̀bálẹ̀ mọ́ ó ní tẹ́ bá wò ó ní ètò ọ̀rọ̀ àbò lórílẹ̀-èdè nàìjíríà iná ètò ọ̀rọ̀ àbò tí ń jọ àjò rẹ́yìn àti wípé àwọn oníwà jàǹdùkú lọ́tún lọ́sìn àwọn ajínigbé àwọn tó jẹ́ pé kò sí ìṣẹ̀lẹ̀ rí tó jẹ́ pé nínú ìṣèjọba APC tó jẹ́ pé ó ti ń ṣẹlẹ̀ ẹ wò ó ṣáàjò alájúlẹ̀ báyìí kí tẹ̀lùbọ̀ kó wọ lè jẹ́ kí ìlú túbọ̀ wá lórí ẹ sì mọ̀ pé àwọn làwọn lè ṣe ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka àṣẹ gbogbo ta gbogbo ipá gbìyànjú wọ́n gbogbo ọ̀nà láti rí pé àní ní ọdún 2023 sẹ́ẹ̀ àwọn padà sórí àlefa láti tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà dé èbúté ògo èbúté ayọ̀ láti fà mọ́ orílẹ̀-èdè nàìjíríà lọ́kọ̀ balẹ̀ pé àwọn làwọn tó ṣe àwọn làwọn gangan làwọn lè tukọ̀ ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ó wá ní ọ̀rọ̀ yẹ̀ wá ṣe ọ̀rọ̀ ẹnu lásán o gbogbo ipá pátá ẹ gbọ́dọ̀ ní ìfarajì àfojúsùn káwọn lè ṣe olóṣùṣù ọwọ́ ọ̀nà àbáyọ kan rè táwọn lè fi rí wípé sẹ́ẹ̀ àní ní ọdún 2023 àní èròǹgbà wọn láti ṣe àgbéró pẹ̀lú gba orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ lọ́wọ́ ìṣèjọba tó yẹ pé wọ́n wà náà fún àwọn ọ̀lẹ́ẹ̀fà á nílùú tá a bá pè ní kírun ṣèbí tá a bá wọn lórí àwọn 247 kò léèwọ̀ àṣemáfọ́ joyàwó òdì tó lè gbádìí á jẹ́ pé wọn ò tún lè ṣe nìyẹn o àwọn tá a sì lè ṣeré ó yá ẹja gbárùkù tira wa láti ní wípé àwọn bọ́ sórí àléfà láti bẹ̀rẹ̀ sí ní tukọ̀ ìṣèjọba tó wà yẹ ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà láti lè gbé dé èbúté ayọ̀ ibi tí àwọn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ láti fún wọn ní ọkàn balẹ̀ pé ẹ wo àwọn làwọn lè ṣe o tá à ń sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Benue Samuel Ortom ló sọ di mímọ̀ nínú àtẹ̀síta ìròyìn Daily Post tó jáde lówùúrọ̀ ọ̀tún ẹ̀yin náà fẹ́ẹ́ rí òun náà ṣí gbẹ̀rẹ̀gàdà ẹ̀bá ń bẹ̀ lówùúrọ̀ ọ̀tún ni. tó ọlẹ́mí àkànní o pàdé orin àjọ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú alágbèrè mi tó lórí lójú kan náà ló wà bẹ́ẹ̀ ni o nínú wọ́ọ̀rọ̀ in the Punch náà ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú o níbi táwọn àgbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ akáyì tí ń jẹ́ kó di mímọ̀ pé tá a bá fọwọ́ ra òyì báyìí a máa kọ́ni lójú ni Yorùbá ẹ̀ máa kú làákàyè o jẹ́jẹ́ mọ̀ pé àwọn ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tá a mọ̀ sí House of Representatives àwọn ni wọ́n ti tọ́ sókè lánàá tí wọ́n sì fojú gbà á wọ́n gbé àgbọn dùsọ̀ wọ́n ronú nípa owó rọ̀gùnrọ̀gùn tó tún fẹ́ máa ń ṣòfò lákàtà ìjọba tó ń bẹ lórí àlééfà yìí èló lówó ọ̀hún o bílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́rùn-ún náírà 97 billion naira kì í ṣe pé wọ́n ṣáná sí o wọn ò kó sórí omi kó mi ò gbé lọ o kì í ṣe pé jò gbé mi o bẹ́ẹ̀ sì rèé kò sí lẹ́nu ọ̀pọ̀lọ́ tàbí ọ̀bọ ká má tanra wa jẹ lọ́wọ́ yìí o nípa àkànṣe iṣẹ́ kan ni o tó jẹ́ pé ìjọba àpapọ̀ tó ń bẹ lórí àlééfà yìí wọ́n dáwọ́lé wọn ò sì parí rẹ̀ wọ́n wá ń wòye wípé ikú wa ń dẹ́dẹ̀dẹ̀ èdèdè ń dẹkú pẹ̀lú ìjọba tó ń bẹ lórí àlééfà àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n wòye pé níbo náà fẹ́ gburu owó yìí dà owó tẹ́ ti ná lé lórí 97 billion naira kí lórí kíni lórí ibì kan tó jẹ́ pé wọ́n kọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí náwó lé lórí táǹtì nínú owó lé lórí gidi gan ní pé láwọn mọ̀ fi tọ́jú àwọn tó bá ní àrùn jẹjẹrẹ tá a mọ̀ sí kánsà wọ́n ní ibùdó bẹ̀ tí wọ́n ti sọ pé wọ́n mọ̀ fi tọ́jú àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa gba ìwòsàn láti rí i wípé ìjọba ń bẹ lẹ́yìn wọn àti pé kí wọ́n fi ara wọn lọ́kàn balẹ̀ tí wọ́n fi lè máa ní ìtọ́jú tó péye lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tí ìjọba tó ń bẹ lórí àlééfà tó lọ rí tẹ́ pẹpẹ ìwé níwájú àwọn ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin pé tó ń tá a fẹ́ ṣe rèé o kí wọ́n tó di pé wọ́n bu ọwọ́ lù ń gbà náà wọ́n wá ń wò pé ní ọdún wọ́n ń jẹ́ kó dímọ̀ pé ní ọdún 2018 mọ̀ ni lẹ́sọ̀ pé ẹ bẹ̀rẹ̀ kínní yìí tẹ́lẹ̀ tán ti bu ọwọ́ lu owó rọ̀gùnrọ̀gùn sí ti ń jóná lọ títí di ọdún 2022 wọ́n ní ọdún 2022 ọ̀hún ló dé yìí ǹjẹ́ kí ni ẹ fowó ọ̀hún ṣe o tó èyí ló mú jẹ́ kí àwọn ọmọ ilégbìmọ̀ aṣòfin ẹni tí ó jẹ́ olórí ilé ìyẹn abẹnugan ilégbìmọ̀ aṣòfin alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà àti àwọn tó kàn ló bá bẹ̀rẹ̀ sí pé wọ́n pe alára wọ́n pe ajérò gbogbo àwọn tọ́rọ̀ kàn pátápátá àwọn ní pàtàkì lọ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ nípa ètò ìlera ní ilégbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ní tó ẹ lọ ṣèwádìí nípa àkànṣe iṣẹ́ ọ̀hún tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé wọ́n náwó rọ̀gùnrọ̀gùn ilé lórí 97 billion naira ẹ lọ ṣe iṣẹ́ lórí rẹ̀ o a fẹ́ mọ ibi tí àkànṣe iṣẹ́ ọ̀hún dé dúró a fẹ́ mọ ìgbà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn láǹfààní láti lọ rè gba ìwòsàn bẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tó ń bẹ láàrin ìjọba tó ń bẹ lórí àlééfà pẹ̀lú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ní tó nítorí pé kò ní dá kákan máa kó owó ká máa lọ da omi sínú òkun wọ́n ní kò ní dá kákan máa ná àná ṣòfò owó lásánlàsàn nítorí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó béèrè o bí wọn ò béèrè bínibíni a máa bíni bèrèbèrè a sì máa béèrè bó pa bóyá oníkálukú jìn fẹlẹ́dùnmọ́re gbogbo bá a ṣe gbélé ayé ṣe wọ́n ní kò ní dá kákan máa fowó àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò dànù owó orí onírú owó orí aláta owó orí tẹ́lẹ̀ pọ̀ ń san gbogbo ẹ̀ náà ni wọ́n ń kó papọ̀ tí wọ́n fi ń ṣèjọba yìí kí ló wá dé ẹ má jẹ́ àfowó ṣòfò mọ́ o ẹ jẹ́ ká ní àkóyawọ́ nínú ètò ìṣèjọba wa o pẹ̀lú àwọn aráàlú orí ẹ̀ wọ́n ṣe à ń jẹ́ kó dimọ̀ pé tó ẹ̀yin etí ẹ̀yin aráàlú ò gbọ́dọ̀ gbọ́ sí o àwa náà ń ṣe ti yín torí náà wọ́n gbọ́dọ̀ lè ṣèwádìí bí ọ̀rọ̀ nípa àkànṣe iṣẹ́ ọ̀hún tó jẹ́ pé wọ́n fẹ́ fi kọ́ ibi tí wọ́n ń gbìyànjú láti kọ́ fún àwọn
tí wọ́n fẹ́ máa tọ́jú tí ìyẹn àwọn tó bá ní àdójúkọ nípa àrùn jẹjẹrẹ tá a mọ̀ sí kánsà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ aṣojú-ṣòfin wọn ni tó àwọn ò ní gbójú ń bẹ̀ o àwọn gbọ́dọ̀ mọ bó ṣe jẹ́ lábẹ́ ìṣàkóso ààrẹ Muhammadu Buhari inú wẹ̀rọ The Punch ló wà o. kò sẹ́ gbọ́dọ̀ di wípé ejò ń gbówó mi. àìmọ̀ rọgùn lẹ́kùn wọ́n ti pèsè ó lágbára láti fi fumigate inú igbó tí ọ̀bọ àbẹ́jọ́ ilé abẹ́kú kan lè wà láti fi kówó mi wọ́n ti fi fumigate àti wípé ó máa jábọ̀ sí fún Elédùmarè àbí wọ́n máa jábọ̀ dọ́hùn níbi tí EFCC wà. EFCC ò ní tó bẹ́ẹ̀ láyé má bàdà. You want to go and tell God no don't worry explain to us. kò sí pé bó ṣe jẹ́ máa bọ̀ wá ṣàlàyé bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ ni wàlẹ̀ tó tún bá wa ṣètò òwúrọ̀ tòun ní ọba dúró tì ní alátìlẹyìn ńlá ó tún bá wa ṣètò òwúrọ̀ tòun adúpẹ́ bẹ́ẹ̀ ni adúpẹ́ tó àánú làrígbà àwọn bẹ́ẹ̀ ni tìmútọ́ sọ lọ́hùn àwọn kọ́kọ́ jáde lọ́dẹ̀ gbọ́ fún akáàkà kábíyèsí ọlọ́run àánú làrígbà bákan náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ lólùfẹ́ kànnì yìí torí ẹ̀yìn jẹ́ ká ríra wa bẹ́ẹ̀ ni wípé a lè ṣe adúpẹ́ pọ̀kùnrin àjọṣepọ̀ wa. àwọn èjìká tí ò jẹ́ kẹ́ wọrùn tiwa ó bọ́ tí ó jẹ́ pé wọ́n á máa pè wọ́n á máa fàdúrà ràn wá lọ ní gbogbo gbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. báwo lórí ò bá ṣe rí ká ní tí ò sí bẹ́ẹ̀. àpòlági lásán ni o láfi dúpẹ́ lọ́wọ́ tí wàá lè ṣe yìí. eyín gan adilé ìṣáná himself just keep on moving sir ẹ ní dààmú lágbára Ọlọ́run. láìpẹ́ lọ́wọ́ bọ́tì ni wa Bámidélé Peter Bámidélé ló wà bẹ́ẹ̀. and then Sadiq Akínbólú gbogbo àti ìsàtẹ́ fi ń wo orí èmi àti lánàá ẹ̀dẹ̀ sì ń rí wa Ọlọ́run lójú orí bẹ́ẹ̀ adúpẹ́ pọ̀fúnlọ́wọ́ láìgbàgbé orí kẹ̀kẹ́ ìlú ní kábíyèsí Ọlọ́run láìgbàgbé jẹ́jẹ́ opportunity presenter ẹ má jẹ́ àgbàgbé o Kérésìmesì dé abi olùgbàlà kọ fún wa gbẹngbẹngbẹndìdì àwọn ìfẹ́ tún gbà tọmọdébì sí ọba tó ń lọ sẹ́yìn àti tùgbà tẹ̀bí sí ló máa ṣẹlẹ̀ ní kérésì ọdún yìí ní tùgbà 100.9 nínú ọgbà ló ti máa wáyé o bẹ́ẹ̀ni látọ̀dì 13 títí di ọ̀dì 26 kábíyèsí Ọlọ́run àtúngbà ẹ̀ fún yín àfínlẹ̀ fi sí ẹ̀ gbogbo ẹ̀ pápátá. tó bá di ọ̀dì 23 làwọn ọmọ kéékèèké ewé wo ìdè pẹ̀lú aṣọ ìbílẹ̀ oníkálukú ẹ̀bùn wà lórí àpáta ètò àwọn Èkìtì wọn á gbé gèlè fọmọ tán wọn á tún gbé yẹn sínú àpò. kábíyèsí Ọlọ́run ẹ má jà gbàgbé èyí náà ni ìfilọ́lẹ̀ àwo orin ìyẹn ti gbẹmí ọdún 4 oṣù kejìlá ìyẹn ni ti Èkìtì Gbajúmọ̀dé lágbọ́n náà àjọ péjú ṣe gbogbo ẹ̀ láṣẹ Olódùmarè ẹ má gbàgbé o. kódà mọ́ mi kan ṣẹjọ́ bí ni Arinola ẹ̀dùn onílọ́jọ́ bí ẹ̀ ìgbà ọdún ìgbà ọdún kan ní láṣẹ títú wá dìgbà tá a máa lọ fún àtìpàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi ire o. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi ẹ ṣe tó ń tẹ́tí sí wọn ní tùǹgbà ẹ ṣe tó ń tẹ́tí sí wọn ní tùǹgbà o. ìjìnlẹ̀.